àwọn tájọ́ ń lọ gan sọ pé ṣé ẹ̀gbọ́n mi lélẹ̀ ìyá ṣé ẹ̀gbọ́n mi gangan ni mo ní ẹ̀gbọ́n mi náà mọ̀ ìyá mọ́ bàbá ló wá ṣeré ilé sí mi wọ́n ní wo ó ga ọ̀. ẹ̀gbọ́n mi yẹn ọmọ ìyá mi ọmọ bàbá mi bọ̀ wá àjọ gbé láti ilẹ̀ because mọ́mí mi àti dáàdì mi wọ́n ti depart wọn jọ wà wọn ọ̀dọ̀ mọ́mí mi dẹ̀lẹ̀ mi gbé láti kékeré so òun kẹ̀ ọ̀dọ̀ dáàdì ló ń gbé ìgbà tí máa rìn àjò mi gbà tí máa lọ sí Libya ẹ̀gbọ́n mi kọ̀ pé mọ́mí mi pé kí n máa bọ̀ torí mò ń kọ́ṣẹ́ lọ́wọ́ mo dẹ̀ ń lọ school ìgbà tí mo wà ní ọmọdún 17 years old kò sọ bí òun ṣe rí fún mọ́mí ó ní pé òun dá pé tí bá ti débẹ̀ pé màá máa ṣiṣẹ́ mi màá tún kọ́ mékọ̀pù níbẹ̀ so kò ṣe pé òun mọ́mí mi náà kí n lọ síbẹ̀ ìgbà tó yẹ pé ẹ̀gbọ́n mi ni tó dẹ̀ sí nǹkan kan àkọ́bí mọ́mí dẹ̀ ṣaláìsí nígbà yẹn mo wá decide pé kí n lọ síbẹ̀ pé màá lè máa ẹni tọrọ pọ́pọ́ tí bá rí màá máa sẹ́ǹdẹ̀ sí wọn á lè máa tọ́jú àwọn àbúrò tó mo ní àbúrò méjì mo dẹ̀ ní dáàdì kò sọ fún mi pé desert la máa gbà ó ṣàkọ́nẹ́tì mi mọ́ àwọn bọ̀dá méjì kan tájọ kúrò ní Ṣàgámù tàfi dé Kano mo ṣàlóṣù mẹ́ta ní desert mo fi débẹ̀ ìgbà tí mo dẹ̀ ń lọ yẹn àwọn ọkùnrin dẹ̀ ni àwọn ni mò ń tẹ̀lé lọ so ìgbà tó wá dòrò ọjọ́ kan bí inú wọn ṣe wá bá mi nìyẹn bó ṣe fọwọ́ bò mí lẹ́nu bó ṣe rẹ́pù mi nìyẹn wọ́n ní pé tí bá sọ fẹ́nìbọ̀ ni pé òun dùn mí ni má ṣàkípọ̀ rẹ̀ gbàtẹ́gbọ́n mi wá pè mo wá sọ fún ẹ̀gbọ́n mi ò gbọ́ ọ̀pọ̀ tí mo sọ ní pé òṣùpọ̀ tó kàn pẹ́ mi pé kí ṣáà ti tètè dé bíbá ẹ nìyí máa ń pé kí ló wá ń ṣẹlẹ̀ báyìí mo ṣáà pé mọ́mí mi pé kọ́ máa gbàdúrà fún pé nǹkan tí ó dẹ̀ ṣẹlẹ̀ yìí pé kò dẹ̀ yé mi mọ́ tí mọ́mí bá dẹ̀ pé ẹ̀gbọ́n mi ò ní gbé fún mọ́mí mi so ìgbà tá a lè wá wọ desert ìwà sí nǹkan kan mọ́ ta lè jẹ so ẹni tó bá ti omi gbọ́n kò sómi omi inú petrol kẹ́gì petrol òun la máa mu àmì tí kọ̀ọ̀kan dọ́dọ̀ ẹ̀gbọ́n mi náà gbà tí máa kọ́kọ́ dé Libya mo lò ọ̀sẹ̀ kan ní ọ̀dọ̀ náà bọ́gà àti adé sí so náà boys mo náà gbà tí ó tún yá ìyẹn náà ó tún sọ pé òun máa bá mi sùn pé tí màá dá mo sọ pé báàlẹ̀ máa bá mi pé ọmọ kékeré ṣì ní pé wọ́n á ní kò sí kan tó kàn ó ṣàgbọ̀n mi ó ṣe gbogbo ẹ̀ ó fọ́ọ̀sì mi bá mi sùn mo ṣàlò ọjọ́ kan àbọ́jọ́ méjì ṣá nílé lẹ́gbọ́n mi ṣe ní pé màá lọ ṣiṣẹ́ nìyí ìgbà tó wá gbé mi lọ sí ilé àràbù mo lò ọjọ́ oṣù mẹ́ta ń bẹ̀ àwọn àràbù yẹn ń treat mi báyìí wọ́n ṣe gbogbo ẹ̀ fún mi tí bá gbégbá wọn máa ní mọ̀mọ́ gbé wọn máa kanra mọ́ mi ṣe gbogbo ẹ̀ mo ṣáà sọ fẹ́ gbọ́ mi bá mi pé kò sí kan tó kàn pẹ́ mi pé ìjẹ́ tí mo bá wà ní kí n máa ṣe pé kí n máa fara dà ìgbà tí mo ṣáà lò oṣù mẹ́ta yẹn tó pé tí mo padà sílé àwọn á ní pé àràbù yẹn complain mi pé mi ìmọ̀ọ́ṣẹ́ ń ṣe pé kó má gbé mi wá mọ́ pé òun ò fẹ́ mi mọ́ ìgbà tó wá yá ó tún gbé mi lọ sọ́dọ̀ ẹ̀dùnmí àràbò mi àwọn yẹn mo tún ṣiṣẹ́ bẹ́ẹ̀ àwọn yẹn tẹ̀ ṣe mí dáadáa wọ́n ṣe gbogbo ẹ̀ fún mi ìgbà ó wá dọjọ́ kan mi ṣáàmù nǹkan tó ṣẹlẹ̀ wọ́n ní wọ́n wá nǹkan mo wá ní kò ń ṣe mi ni mo mú nǹkan ẹ̀ wọ́n á ní mi mo mú wọ́n ṣàkúrọ́ mọ́ mi wọ́n tún gbé mi padà lọ sọ́dọ̀ ẹni yẹn tó gbé mi lọ sí iṣẹ́ ẹ̀gbọ́n mi wá tún dé wá ní pé kí ló tó ń complain mi báyìí pé ṣé mi mọ ṣẹ́ ń ṣe ni pé ṣé ọ̀ràn tó ń ní kí wá ṣe mí báyìí nìyẹn mọ́nà kò sí nǹkan tẹ́ sọ fún mọ́mì mi lẹ́kẹ́ tó máa pé mi dẹ̀ ní agbára iṣẹ́ mi fi bẹ́ẹ̀ ṣiṣẹ́ wọ́n ní kò sí kan tó kàn wọ́n pọ̀ ní pé kí n jáfáfá pé tí n bá ti jáfáfá lẹ́yìn eléyìí kí mo máa lọ tà mí ó tún wá gbé mi lọ sọ́dọ̀ àràbò mi àràbò mẹ́ta ni mo bá ṣiṣẹ́ bẹ́ẹ̀ mo tún ṣiṣẹ́ ó sì àwọn èèyàn fún mi lówó ọ̀ṣẹ́ nìsín so ọ̀dọ̀ ọkùnrin yẹn ló wá gbé mi lọ ìyẹn wá ń bá mo wá ń ṣiṣẹ́ tẹ́ pé mo ṣiṣẹ́ nínú stock yẹn wá gbé mi lọ ṣiṣẹ́ nínú àwọn company kan tó máa ń ṣiṣẹ́ mo wá bá wọn gbálẹ̀ mo bá wọn ṣe gbogbo ẹ̀ so ìgbà tí mo wá ń ṣiṣẹ́ yẹn òun ni àwọn ọjọ́ tí mo wá gba owó oṣù tí mo wá kọ́ gba owó oṣù àwọn olè kan náà wá wá sí ilé nínú àwọn boys àwọn ọmọ Libya yẹn wọ́n ṣàwá sí wọ́n rọ́ọ̀bù wa wọ́n ṣàṣe gbogbo ẹ̀ fún wa wọ́n ná wa wọ́n ṣe gbogbo wọ́n gba ogún ọwọ́ wa wọ́n wá kó wa lọ sí prison ìgbà tí mo wá ṣàwà nínú prison yẹn ṣá mo bá àwọn èèyàn bẹ́ẹ̀ torí àwọn èèyàn náà pọ̀ bẹ́ẹ̀ tó jẹ́ Yorùbá ara wa sọ ẹ̀ náà wá advice mi pé kí má ní máa padà lọ sọ
wípé kí ara máa lọ sí Nàìjíríà padà. Wọ́n náà pa àwọn yẹn tọ́jú fóònù bíi small phone kan. Mo kẹ̀ mọ́ nọ́mbà ẹ̀gbọ́n mi lórí. Mo wá pè. Wọ́n wá ní báwo la ṣe ṣe tó fi gbé wa pé irú ọmọ wo ló ṣe bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ kò lè mọ̀ pé mo fi sùn speaker. Wọ́n wá ní pé irú ọmọ wo ni mí gan, wípé òun gbé mi wọlé, òun ò rí géènì kankan lórí mi, wípé ẹlẹ́dàá ó ṣáà sọ̀rọ̀ jábọ̀jábá sí mi. Àwọn àràbúyẹ náà tó bá gbà mí, àwọn bí ọlọ́pàá àwọn tó wà ń bẹ tọ́jú ń ṣiṣẹ́ nínú prison yẹn, ìgbà mi wọ́n máa kó wa bọ́ta, wọ́n máa nù wá, ìgbà mi wọn ò ní fún wa lóúnjẹ. Mo ṣáà bá láàánú pàdé ń bẹ nìyẹn máa ń treat mi bí àbúrò. So ìyẹn ló ṣàlù ní pé kí n má padà mọ́. Bí tó wá tẹ̀ náà ń bọ̀ àgbà mi pé kí n má padà mọ́. Láti ìgbà yẹn tí mo ti pè kò pè mí mọ́. Mo ṣáà gbà tí wọ́n ṣáà máa deport wa ṣá, wọ́n ṣáà wá fún wa pé ká máa mú pé plane ti dé pé ká register. Mo ṣáà register. Mo ṣáà ní pé mo ń bọ̀ Nàìjíríà. Gbà tí mo dẹ̀ máa dé Nàìjíríà, mo pe mọ́mì mi. Mo ṣáà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ṣáà pé wọn ò bá lé ayé mi jẹ́ sí tó dẹ̀ pé wọ́n tẹ̀ gbogbo nǹkan tí mo pass through. Ọ̀rọ̀ yìí gan mi sọ fún mọ́mì mi. Dèní mo ṣáà sọ fún mọ́mì mi pé èmi àtẹ̀gbọ́n mi àlejò ní ìkọ̀kùn ní ayé mi. Kò sí máa tẹnu mọ́ nìyẹn because ẹ̀gbọ́n yẹn lè pààyàn. Mọ́mì mi dẹ̀ try lórí mi láti kékeré ni mọ́mì ti ń tọ́jú mi. Nǹkan tí mo ń bẹ àwọn ọmọ Nàìjíríà báyìí pé kọ́ ràn mí lọ́wọ́, mo fẹ́ further school mi mọ̀ torí SS2 ni mo ti kúrò school. Mo dẹ̀ wish kémi náà kí n jẹ́ ọmọ tẹ́ pé mi náà máa sọ̀rọ̀ láàrin èrò, tẹ́ pé máa lè speak dáadáa, tẹ́ pé máa gbé gòdì ní mi dà tó ẹlẹ́dàá mo promise mọ́ mi pé máa tọ́jú wọn.